Adúrágbèmí Akéwì mo tún ti gbóhun tuntun tó ń lọ. Mo gbọ́ pé ìjọba àpapọ̀ gbóúnjẹ tó ti bàjẹ́ fúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ní irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Àfìgbà tí mo fojú ara mi rí fídíò oúnjẹ tí wọ́n pín ọ̀hún tó bàjẹ́ ní tòótọ́ ni kì í ṣọ̀rọ̀ ẹ̀tàn. Ọmọ Nàìjà ẹ jẹ́ ká gbà pa òdó lórí torí fi kọ́ head látàn làwọn tó wà nípò. Àbíwo ni káfíńkìyàwó tí ká má lè dájẹ́ ẹgbẹ́ ẹ̀sùn mọ́ bí ẹ ṣàlàyé gbogbo lórí Nàìjíríà. Ọ̀rọ̀ oúnjẹ tó bàjẹ́ ọ̀hún gbogbo yín fojú yín wò ó tó wọn àmójútó ó tó wọn àpèwáwò. A wá rí i pé nínú àsìkò rírú eléyìí tí àjàkálẹ̀ àrùn wà ká tún wá pé oúnjẹ tá a fẹ́ fáwọn aráàlú jẹ ní kòkòrò ti tún wà nù ẹ̀ yẹn la fi ní ó yẹ kí gbogbo ayé kó wá gbọ́ ká wò a ò bínú síjọba àpapọ̀ tí wọ́n bá rírú eléyìí tó dáa láti fún wa rú àsìkò rírú eléyìí a ó gbà. Ẹ̀yin aráàlú ìrèdí tí a fi wà ń bí ni pé ìjọba àpapọ̀ wọ́n fún wa ní ìrẹsì tó fẹ́ tó igba mẹ́sàn-án ni wọ́n fún wa ṣùgbọ́n ohun tá a fi péjọ bí lónìí ni pé ìgbà tá a lọ sọ́hùn tí a lọ kó ibi tí wọ́n kó sí tí wọ́n fi hàn wá ó tẹ́ wa lọ́rùn àwa kó ìgbà tá a débí a ti kó sínú ìtànṣe lọ́jọ́ sí lọ́dọ̀ wa níyì ìgbà tó di pa wá wò a rí i pé àwọn kòkòrò ti wà nínú ẹ̀ àwọn kòkòrò yìí ó sì pọ̀ torí pé a ti wá a tún padà wá ìjẹta láti kó débì ìgbà tá a wá lánàá a rí i pé àwọn kòkòrò ti ń jáde ìgbà tó di lónìí a tún wá a rí i pé bẹ́ẹ̀ làwọn kòkòrò yìí ń pọ̀ sí a wá rí i pé nínú àsìkò rírú eléyìí tí àjàkálẹ̀ àrùn wà ká tún wá pé oúnjẹ tá a fẹ́ fáwọn aráàlú jẹ ní kòkòrò ti tún wà nù ẹ̀ yẹn la fi ní ó yẹ kí gbogbo ayé kó wá gbọ́ ká wò a ò bínú síjọba àpapọ̀ tí wọ́n bá rírú eléyìí tó dáa láti fún wa rú àsìkò rírú eléyìí a ó gbà àìṣetán láti gbà àmọ́ eléyìí ò dáa kòkòrò ti wà nù ẹ̀ àwa gan a gbà wípé ìwọ̀nba díẹ̀ ló lè bàjẹ́ ńbẹ̀ torí pé ibi tí wọ́n ti kó fún wa àwa gan gbà pé ó dára àwọn bàtà débì èmi gangan bí ẹni tí ó jẹ́ ẹni tó mójútó ètò oúnjẹ nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí mo nígbàgbọ́ wípé àwọn kan dáa tí mo ń fọwọ́ gbáyà ìgbà tó di pé mi náà ń wá látàná mo rí pé gbogbo ibi tí mo fojú sí ọ̀nà gbàgbẹ́ o kòkòrò wà ńbẹ̀ àrùn ojú sì ni torí ẹ̀ la fi ní kí a dá padà a sì ṣetán láti gba òmíì tó bá dára. yàtọ̀ sí ètí ìjọba gbélẹ̀ járe. Orílẹ̀-èdè yìí ṣàìsàn ní tòótọ́ gẹ́gẹ́ bídùn náà Láńrewájú Adépọ̀jù ṣe wí lọ́jọ́ sí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló yẹ kẹ́ oúnjẹ burúkú sí ẹ ṣàlàyé ẹ̀yin figure head bad ṣe lórí Nàìjíríà kò sí lockdown kankan nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ò bá kó ṣe tọ́ fún wa torí ìlú ò fararọ ebi ń pa mẹ̀kúnnù gbogbo olóṣèlú ẹ súnmọ́ bí ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ gbogbo àyàn olórí tàbí ṣe lórí wa ẹ pèsè ohun jíjẹ fún wa ẹ wá ní lockdown wa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé ẹ sọ fúnjọba àpapọ̀ pé kò sí lockdown kankan nípínlẹ̀ Ọ̀yọ́ bá ò bá rówó tá ò sì rówó jíjẹ torí ìlú ò fararọ ebi ń pa mẹ̀kúnnù a ò sì lè wá kúdé kú nítorí kòrónà ìyà ń jẹ torí tọmọ bá ò bá sì rówó jíjẹ ebi lè pa wá kú gan-an láì tiẹ̀ ní kòrónà orílẹ̀-èdè yìí ṣàìsàn ní tòótọ́ wọ́n wá lè bí ní léèrè pẹ́ta ló kọrin ìwé sétí ìgbọ́yìn Adúrágbèmí Akéwì ni mò ń jẹ́ Ìkòyí ẹ̀ṣọ́ arógun mọ́sà àpọ̀fin rẹ̀ dágbọ́ falẹ̀.